ó dàbí pé ó ń rin àwọn ará abínibí ìjà wọn jẹ ṣebí lẹ́yìn ẹ̀ lọ́lúṣọlá Yusufu wọ́n lọ mímíkì voice ọ́díò tí ń bẹ lọ́wọ́ yìí ẹ play rẹ̀ délẹ̀ ẹni tó bá ní ẹ má play gbogbo ọ́díò yẹn kò ní dáa fún Olúṣọlá Yusufu ọ́díò tí ń bẹ lọ́wọ́ gbogbo yìí ẹ play rẹ̀ látòkè délẹ̀ ẹni ó bá ní ẹ má play rẹ̀ ká yẹ ẹ play rẹ̀ ẹ play rẹ̀ Àgbàlá ààyè gẹ́gẹ́ fàgbàlá Gabriel ààyè dà èmi gẹ́gẹ́ lọ fíṣítì ẹ̀ mo rí gbogbo lẹ́tà ń parọ́ pé bẹ́nu ọgbà àwọn kan tó ní inú ọgbà lèyàn ọgbà débi ilé kí ló dé tẹ láìkì rọ wèrè báyìí. kí ló dé tẹ láìkì rọ ààyè dàbàgbàlá Gabriel ìyàwó tàgbàlá Gabriel jẹ́ gbénú ilé só ti ráàyè tiẹ̀ náà lọ́lọ́ prógámù torútorú àìsùn òru láàárọ̀ kùtù ó ti bọ̀ ọdún wábi tí ó ti ṣe lẹ́kṣọ̀ ó ti bọ̀ ọbí tí ó ti ṣàdúrà yóò tó bọ́ gbòòrò yóò máa ṣàánú àwọn èèyàn Ìkòròdú ààyè yẹn dà ṣebí yóò bá ní ọwọ́ tó bá dilẹ̀ ilé sùn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ààyè dà fàgbàlá Gabriel débi kọjá yìí pé ìbùkún lágbàlá Gabriel lọ́wọ́ àlọ́ kìmọ́lẹ̀ ìyàwó eku yọyín Muyideen ṣẹlẹ̀ yìí ọkọ gẹ́gẹ́ tí ò ṣe rí tí ì bá ṣe kádàrá Ọlọ́run ṣé Muyideen ṣe déédéé ìbùkún ni igi mú jìnnà sórí ni Muyideen ọ̀dà mo wà mí rí ẹ jẹ́ play voice fún yín. máa gbà kọ́ wọlé o ẹ mọ̀ wọ́n rí o máa gbà kọ́ wọlé o. ẹ máa gbọ́ o. ṣọ́ọ̀bù bàbá ẹ̀ ṣẹ́rí létẹ̀ wò yìí ilé fídíò tó sẹ́ǹtì ilé ìgẹ̀gẹ̀lẹ̀ àbọ̀símẹ́ǹtì gíga àbọ̀símẹ́ǹtì gíga ẹ ti jẹ́ kó yé gíga ló bàbá yẹn gàgẹ́. Muyideen ta ni jẹ́ àbọ̀símẹ́ǹtì gíga. ẹgbẹ́ ẹ̀ ní abẹ́ ẹ̀rọ ayọ̀ ṣọ́ọ̀bù kékeré kan sí fídíò ẹ̀ bó ṣe ń lọ ẹ́ so àbọ̀símẹ́ǹtì gíga ẹgbẹ́ ló yọ ṣọ́ọ̀bù kékeré kan sí kó dáa ṣe ẹ̀yọ̀ ti ànsà so ó dẹ̀ máa ó ní slogan méjì tó máa ń sọ tó bá ti ní ẹ̀yọ̀ ti ànsà ọ ẹ̀yọ̀ abáṣẹdọ̀ a ní aláǹgbà tó fẹsẹ̀ lọ. ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ́díò yìí Muyideen ṣọ́ọ̀bù bàbá rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì àbàbà gíga sẹ́rọ̀ ni bóde kọ́ wá já ẹ máa gbọ́ ọ́. so ẹgbẹ́ ibẹ̀ ni abẹ́ ẹ̀rọ ayọ̀ ṣọ́ọ̀bù kékeré kan sí fídíò ẹ̀ bó ṣe ń lọ ẹ́ so àbọ̀símẹ́ǹtì gíga ẹgbẹ́ ló yọ ṣọ́ọ̀bù kékeré kan sí tó dáa ṣe ẹ̀yọ̀ ti ànsà so ó dẹ̀ máa ó ní slogan méjì tó máa ń sọ tó bá ti ní ẹ̀yọ̀ ti ànsà ọ ẹ̀yọ̀ abáṣẹdọ̀ a ní aláǹgbà tó fẹsẹ̀ lọ sí bẹ̀rẹ̀ bí ọkọ̀ bá ti pálá lọ ẹ̀sìn ó pálá bọ̀. ṣẹ́gbọ́ tí a bá ti dá bàbá Muyideen dúró tí a ní ẹ̀yọ̀ di ànsà ọ ẹ̀yọ̀ bàbá ṣẹdọ̀ bàbá Muyideen ní àṣà méjì lónìí yóò ní aláǹgbà tó fẹsẹ̀ rìn lọ sí bẹ̀rẹ̀ bọ́kọ̀ bá pálá lọ ọkọ̀ pálá bọ̀ ẹ̀yin náà lọ tú Yorùbá yẹn máa gbọ́ o. ó tún wá sọ táìgà pé oore kan á tún wá ní oore kan á tún wá sọ pé tí wọ́n ti ní ẹ̀yọ̀ bàbá ṣẹdọ̀ á lóore kan ìkànnì tí ló dáa kéèyàn máa ṣe tó gbogbo àṣà rẹ̀ ni. ṣẹ́gbọ́ bàbá Muyideen tí a bá tún ní ẹ̀yọ̀ bàbá Saidi bàbá Muyideen ni ó sọ pé oore kan ìka 99 ẹ wo etí Muyideen ní ìdẹ́wò báyìí bàbá ẹ̀ mọ̀ gógóró kú ni bàbá ẹ̀ náà ta tẹ́tí ọ̀ta kúlù tẹ́ dọjọ́ kú ni ọtí lọ́pàá bàbá ẹ̀. ó tó gbogbo kẹyẹ. ṣẹ́gbọ́. tí ẹ bá lọ wo fídíò kílógún ẹ̀ dáadáa àti bá lọ náà mo mẹ́kàn ni tí a lọ wo fídíò Muyideen ìgbà tá a bá rẹ̀ gébẹ̀ rí ṣe é pé ó sọ sítẹ́mẹ̀tì kan pé ṣé ìní máa rùn sí chọ́ọ̀chì ṣá. bẹ́ẹ̀ lọ sọ. òògùn kọ́lómì bẹ̀ yẹn o tí Muyideen sùn yẹn kò sí tọ́lẹ̀ pé kò sí léwẹ̀ bẹ́ẹ̀ o ibẹ̀ náà yóò yàgbẹ́ lásìkò àti yóò yàgbẹ́ ara yóò sẹ́fìtì kò ní tábà yóò tún wá bọ́. ṣẹ́gbọ́ wọ́n ní níbi tí ń gbé òun ibẹ̀ náà ní sùn kò ní tọ́lẹ̀tì yóò yàgbẹ́ ara
kò ní tábà ẹ máa gbọ́ ìwọ ọmọ rẹ kíre yìí àwọn olóòórùn rú ẹ̀yin awo gbogbo àwọn tí wọ́n láwọn ń bá kìmú ìdínà ẹ wo bí ẹ ṣe rí èwo ló ṣe rí nù wọn ọkùnrin inú wọn ò ṣe rí obìnrin inú wọn ojú ti ń jọ bọ́ọ̀lù dàgbà bọ́ọ̀lù gbọ́ bọ́pẹ́ títí ojú àwùjọ ẹ máa gbọ́ lọ. bẹ́ẹ̀ náà a lọ máa tàtájà so bẹ́ẹ̀ ti gba àwọn èèyàn kíra nǹkan lọ́wọ́ rẹ̀ àwọn kan tó ní àwọn ọ̀sùn gba ẹni àwọn ọ̀sùn lè irọ́ ni o kò tà kankan o kò ọ̀sùn kankan o òórùn rẹ̀ gan tó bá tó ti kí ó bù wọ́n ní mọ́tò ni o kò sì gbé wà láàrin tó ti gẹmọ àwọn èèyàn bá gbé agẹmọra tí ò ní ra ìtàmbá o ọ̀rẹ́ mi yẹn tá a jọ ṣe kéré yẹn náà ṣéwù kò sí kankan tí ò tó iwájú lẹ báyìí ni mo wù bá ẹgbẹ́ sọmọ ọbẹ yìí sí kí èwú ẹ tí ó dùn òórùn ẹ ní máa ń rùn because gbogbo ẹ kò sí kankan kò fọ́nú kò sí kankan tó ń ṣe o dákàtú lọ ní top sport owó tó bá ti jẹ bàbá jẹ̀bù níbi gbé ra àti tó bá tó rògbòrò mu ẹ̀gbọ́n ògo sí tó rògbò bá sí rògbòrò mu ebi ò ní pa rògbòrò kò jẹ́ kébi ó parí tó bá tó stage kan. sẹ́ǹgbọ́ sẹ́ǹgbọ́ ọdíò yìí sẹ́ǹgbọ́ ọdíò yìí sẹ́ǹgbọ́ ọdíò yìí sẹ́ǹgbọ́ ọdíò yìí mo fẹ́ rí yes mo fẹ́ gbọ́ yes sẹ́ǹgbọ́ ọdíò tí mò ń play yìí mú ìdí ni àwọn tí wọ́n ń bá kẹ́ wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni wàláì wọ́n fẹ́ wo àṣírí mi tó kù tó lè gbèsè ayé rọrùn ni ìgbésí ayé ìwérò ló ń lò ìgbésí ayé olóòrùn ló ń lò ilé ibi tó ń gbé kágbàlá Gabriel tó rí ọ màá tún sún rẹ̀ lálẹ́ yìí. wájú ẹ báyìí ni mo wù ẹgbẹ́ sọmọ ọbẹ yìí sí kí èwú ẹ tó òórùn ẹ ní máa ń rùn because gbogbo ẹ kò sí kankan kò fọ́nú kò sí kankan tó ń ṣe o dákàtú lọ ní top sport owó tó bá ti jẹ bàbá jẹ̀bù níbi ń gbéra àti tó bá tó rògbòrò mu ẹ̀gbọ́n ògo sí tó rògbò bá sí rògbòrò mu ebi ò ní pa. tọ́lọ́ gbogbo àti mọ̀ kò sí tọ́kàn. tó stage kan yóò lọ sùn bẹ́ẹ̀ bọ́ sáìdì yẹn nìkan alábàárẹ̀ kọ́ ọmọ ní ogun wọn pátá bàbá rò sẹ̀rọ̀ nílé ìwé ó sì ń gbómi gẹ̀dẹ̀ sí gbígbà ló ṣe báyìí kí ló gbé sáré òkè bàbá rẹ̀ ló gbé àkáǹtì ẹ̀ ló lọ fi gbé kọ́bí sẹ́ta mílíọ̀nù gbà yẹn gbà tó wá di wàhálà àwọn bóyá òsì lẹ́mìí ló dákúlẹ̀ mẹ́wàá sáìdì ni pé kó jọ kó mọ́ kó bá wọn bó ṣe á dá àgótó ránṣẹ́ ó tẹ̀ lọ́rùn ìyẹn ni ẹ̀gbẹ́ tó já. sẹ́ńgbọ́ àkọ́bí ìyá rẹ̀ tó fi àkáǹtì ẹ̀ lẹ́gbà tó ló fẹ́ gba 5 million lọ́wọ́ Mr. Kehinde Àgbàlá Gabriel ẹni bàbá yẹn sọ pé Saheed ọ̀lẹ́mìí nígbà ọ̀rọ̀ ń di wàhálà ẹ gbọ́ nígbà ọ̀rọ̀ ń di wàhálà. Koiki ni second born bàbá kan yẹn tọ́ ìbù àbí Sodiq ní third born so obìnrin yẹn nìyá ẹ̀ wọ́n lọ gbé lọ fi ọkọ láyé baba ńlá tó sákúrò nítorí ọkọ baba ńlá tọmọtọmọ sẹ́ẹ̀rì rẹ̀ baba ọ̀rọ̀ gbọ́n ìwé kọ́ bọ̀ bọ́t lè ṣàkó lórí ẹ̀. àbí kẹ́yìn ìyá Muyideen kékeré lọ́wọ́ àti ìyá rẹ̀ ti gbé kọ́kọ́ baba ńlá ni ìyá rẹ̀ ti lọ lọ́kọ. Olúṣọlá sọ fún Muyideen bọ̀dá rẹ̀ bá búrò rẹ̀ sí ni kó bóde kó náà sálùwàlá kó wá gbé àlùkùránì báyìí kó fi àlùkùránì búra gbogbo àwọn fásitì tẹ́yìn wíwù kò nítumọ̀. fámìlì wọn ní ogun gẹ bàbá ẹ̀ náà mutí kú ni púùlì ni bàbá rẹ̀ náà ń ta bàbá rẹ̀ ta tẹ́tẹ́ kú ni ikú ògógóró bàbá Muyideen náà kú ikú ògógóró ni bàbá Muyideen kú ikú ògógóró àwọn play audio ten play nígbà Muyideen ọ̀rọ̀ tẹ́ ẹ kọ́ nígbà tó sọ tẹ́ ẹ kọ́ èyí tí Bùkún wí ẹ play rẹ̀ délẹ̀ kí gbogbo ayé ọgbọ́ ògbèrè bàbá ńlá bẹ́ẹ̀ ni ẹ play rẹ̀ kí gbogbo ayé ọgbọ́ èsì tí Bùkún fọ̀ fún nígbà tí Muyideen sọ tẹ́ ẹ ní kó sọ ẹ jẹ́ gbogbo ayé ọgbọ́ èsì tí Bùkún fọ̀. WhatsApp number tẹ́lẹ̀ pè mí sí
máa gbá ìpè. What's that number? Tẹ́ ẹ lè pè mí sí òní yẹn 070 83 92 87 78. Kí ló dé? Kí l'Agbala Gabriel fi ṣe ike? Ẹ play audio yẹn, ẹ play rẹ̀ délẹ̀. Ẹni ó bá ní kẹ́ ẹ má play rẹ̀ délẹ̀ kò ní dáa fún. Hello, sir. Hello, Mr. Kehinde Agbala Gabriel. Iṣẹ́ wa. Dáadáa ni gbogbo ayé gbọ́ iṣẹ́ orí ètò la wà. Ẹ pẹ̀lẹ́. Yes. Yes, àbúrò ní ṣe fún wa. Ẹ kú àlejò mi ọjọ́ ẹ ní dólòsì. Dọ́là yẹn àwọn kan ti dákú, àwọn kan ti dá lápá. Ẹ gbé dọ́là lé mi lórí. Ọlọ́mọ bá ń gbé ìdùnnú lé mi lórí. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí pẹ̀lú àwọn olórí burúkú yìí ṣe ẹ ní gbólóǹkà méjì tẹ́ fẹ́ bá wa sọ. Ọgbọ́n tẹ́nì kan sọ pé Kẹ́hìndé àgbẹ̀ léwédú. Bẹ́ẹ̀ ni dídín òpónú kan wì. Ọ̀rọ̀ yẹn di ẹnu wọn lọ. Àwọn tó ń bá mi ṣiṣẹ́ wọn kì í ṣẹgbẹ́ agbárí wọn. Àwọn tí mò ń gbà ṣiṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ kán tó lè máa sọ pé Kẹ́hìndé àgbẹ̀ léwédú. Mo lè máa rà wọ́n pa. Mo máa rà wọ́n pa. Allah Akbar. Mo máa rà wọ́n pa. Kí náà ní dáhùn ní pé àgbẹ̀ léwédú. Àwọn tó ń bá mi ṣiṣẹ́ wọn kì í ṣẹgbẹ́ wọn náà. Àwọn tí wọ́n bá ń ṣe tí wọ́n tó bí 150 èèyàn bí 150 èèyàn. Àwọn tó ń bá mi ṣiṣẹ́ wọn kì í ṣẹgbẹ́ alágbárí wọn. Àwọn tí mo bá ṣiṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ tí mo san sálárì fún. Tó tán bá lóore tí mo pa èdè gan ó máa túlé ayé wọn ṣe. Allah Akbar. Èmi ò nídìí àti kí n tiẹ̀ máa bá wọn jiyàn kí n máa bá wọn kí n máa dráàgì wọn. Because wọn ò mọ kankan kò sí nǹkan tán mọ̀. So èèyàn nídìí àti máa dráàgì wọn àtọ̀. Adéoyè Abíọ́lá Joseph Agbala Gabriel. Kí ni tẹ́ fi ń gbọ́ wáyé ẹyin lẹ́díẹ̀ sà? Gbogbo ayé ń gbọ́ yín sà. Yes. So nígbà tí máa bá wọn ágìrò ẹ kàn fi wọ́n lẹ̀. Dọ́là náà tì rí nígbà tí bá máa ṣí mọ́ṣáláṣí ní mọ́tò lẹ máa fi ṣe. Ìgbà yẹn ló máa lọ. Mr. Kehinde ẹ jẹ́ kí n jáde sí kankan inú àánú Ọlọ́run àti gbàdúrà Ọlọ́run ra Corolla kékeré kan fún mi lónìí. Corolla kékeré kan wọlé lónìí. Ẹ wo wọ́n ti wọ́n fẹ́ kú ó ní mo gbé sójú skin yìí. Wọ́n fẹ́ lá ẹnìkan tí ń bá mi sọ ń gbàgbọ́ pé mo ní ìrànwọ́ Corolla ó ní dọ́là tí ẹ fún mi mo ní bẹ́ẹ̀ ni. Nígbà tẹ́mi sọmọ pátá náà tán Kẹ́hìndé ní ọgbà nọ́mbà fún mi ẹ parọ́ pẹ́ kú. Wọ́n là wọ́n tì í. Ẹgbẹ́ ẹ tó máa kọ́ngrátì mi Corolla lẹ̀ ń wò yẹn òní lọ́kùn eléyìí wọlé ṣáṣáṣá no nọ́mbà. Ọkọ̀ sì ń bọ̀ lọ́nà ọkọ̀ tí wà lọ́nà tí ń bọ̀ sí. Tí ń bọ̀ ẹ ní wá mọ́ ẹ̀yin alábòsí. Ọ̀rọ̀ tí wọ́n sọ Mr. Kehinde ìbùkún ti búra
kí Muyideen náà ṣàlùwàlà kó gbé Quran kó ní gbogbo ègún tí bẹ́nu Quran kó dà léun lórí. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni kò ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn bàbá. Bẹ́ẹ̀ yẹn kàn sọ̀rọ̀ mi ní irinṣọ́ níbi èmi wọ́n ti gé tí èmi lọ èmi ibi tèmi lọ lèmi ń fún ẹni tí tó bá wù wọ́n ló lè fẹnu wọn sọ. Mufti Majesty pè mí. Mufti pè mí pé Ṣàgbàlá Gabriel lọ bá àwọn àfa àmọ́ ní fún kínní kò sí tọ́pa níbẹ̀rẹ̀ pẹpẹ mo sọ fún àwọn àfa yìí ẹ mú Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kẹ́ ẹ hùwà iṣẹ́ àti ìrìn àjò tí mùsùlùmí gidi máa ń hù wọ́n kọ́ torí pé bá fi rọ́ọ̀bù ẹ wá lulẹ̀ èyí obìnrin Olúṣọlá Yusufu kò lẹ́nì kankan tí ń kọ̀ǹtró rẹ̀ òun náà lọ kó ara ẹ̀ kò lólùbẹ̀rù kò mọ iye ọkùnrin gbèlè pé ọmọ inú pàtàkì inú ilé aláyọ̀. Ọlọ́run ìdájọ́ wà lọ́wọ́ ẹ̀ ṣá. Alhamdulillah. Ìdájọ́ wà lọ́wọ́ náà. Ẹ tó bá mọ rí ṣe kó máa ṣe ẹ tó bá mọ ká ṣe kó máa ṣe everybody ló máa gbèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Kò nídìí pé èèyàn ń bú anybody. Alhamdulillah. Everybody máa gbèrè iṣẹ́ owó bàbá. Ẹ̀mí yóò gun àbúrò ní sẹ́yìn. Thank you, sir. Ẹ ṣé o. Yes, sir. Salaam alaikum. Hello, ẹ kálẹ́ o. Hello, ẹ kálẹ́ ibo lẹ ti ń pè. Ẹ kálẹ́ o, àtìkú láti pè. Látẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Àbúrò ní sẹ́yìn. Àmín. So, nǹkan tí mo fẹ́ sọ, ṣé ń gbọ́ mi sà? Bẹ́ẹ̀ ni gbogbo ayé ń gbọ́ yín. Tó bí mi ṣe wà yìí, èmi lè pa fún yín Muyideen èmi support lórí pátá tó ṣẹlẹ̀ yìí. Okay. But èmi fẹ́ fẹ́ gbọ́ ọ̀tẹ̀ mi. Okay. Èmi náà. Ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ ìgbé gẹ́gẹ́ yín sọ̀rọ̀ ẹ sọ pé Ọlọ́run fi alábòsí. Bẹ́ẹ̀ni. Kí àbòsí bẹ́ẹ̀ máa sì inú rẹ̀. Bẹ́ẹ̀ni. Torí lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ èmi ó ṣe báyà ń pé pásítọ̀ báyà wẹ̀sọ̀ àbí èmi ò gbàgbọ́. Ó yá pé orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ ṣojú everybody. Ṣùgbọ́n ẹ máa ń tẹyin mọ́ ọ̀rọ̀ kan. Ìgbà ibi tí Muyideen ti sọ pé òun lè ta pásítọ̀. Bẹ́ẹ̀ni. Wípé mo lè ta yín. Wípé pé nǹkan kan tó wá wà nínú fídíò yẹn náà tó sọ fún wọn bẹ́ẹ̀ pé ṣé kò sí nǹkan míì ní kò dẹ̀ sí nǹkan míì lẹ́yìn ọ̀rọ̀ yìí ó ní ṣé kò sí nǹkan míì nídìí ọ̀rọ̀ yìí ó wà nínú fídíò tó ń jọ ṣe yẹn náà. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kejì ó wà ní pé lẹ́nu gbogbo fídíò Ìyálájé tí ìyàwó Muyideen ó ń ṣe pé ó wá sọ̀rọ̀ kan bẹ̀ ó lóun pe Muyideen wípé ó ti pẹ́ pé pásítọ̀ ní kò ń pè pé kọ́ wọ́n wípé ìyá ọkọ ẹ̀ pé kó jẹ́ kó wá lọ láti jọ ọ̀kan bẹ́ẹ̀ so wá náà ń pè Muyideen so ó dẹ̀ wà ní fídíò tí Muyideen ṣe nígbà tó lọ sí human rights ló sọ pé kíyàwó òun wá pé yàrá kan lòún gbé pé kíyàwó òun wá bá àwọn. Ó ní yàrá tó ń gbé sí ìtàn lọ́rùn. Gbogbo ẹ̀ mọ̀ mọ̀. Ìyàwó ìdáwó ìgbà ó ṣe wá jẹ́ ìgbà tí ń competition ìyàwó wá ń pè é pé níbo ló wà. Ṣọ́lọ́wọ́ yìí Ọlọ́run nìkan ló yóò. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ọba ló ń mọ̀. Ṣé gbogbo wa ni wọ́n bá ní kí gbogbo àtàrà mọ̀ àtàtà support Muyideen. Àbá Mutiu. Ẹnu mo gbọ́ ọ̀tẹ̀ sọ̀rọ̀ ní sùúrù ẹ ṣáà ní sùúrù àtàwọn tó support ti Àgbàlá àtàwọn tó support ti Muyideen ọ̀rọ̀ yóò ṣojú wa ẹ̀kọ́ tó ṣojú oníkàwé àwọ̀ àleforí kó nǹkan tó kàn wá. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ bá ti dé bó ṣe lè ṣe yanjú láàrin àwọn àtọ̀tún àtòsí kọ́ bá wọn yanjú ẹ̀ bí kí wọ́n tó kù kó kúrò nílẹ̀ kọ́ ẹ̀ má ti di December àti January next year kọ́ máa kó kúrò nílẹ̀ kọ́tún ìrírò ìyẹn so àtúnṣe tó bá lè ṣe ló wà lọ́wọ́ yín láàrin àtàwọn ẹ̀yẹ tí gbogbo ẹ̀ kó kúrò nílẹ̀ kọ́rọ̀ kó parí. Alhamdulillah Àbá Mutiu. Sir. Ọlọ́wọ́ bá ń dúró ti orí